ìbí o ijó lẹ́sẹ̀ rẹ ọlọ́jọ́ ìbí o ijó lẹ́sẹ̀ rẹ Messiano ọmọ Olúwaṣẹ́gun ọlọ́jọ́ ìbí o ijó lẹ́sẹ̀ rẹ ọlọ́jọ́ ìbí o ijó lẹ́sẹ̀ rẹ ọlọ́jọ́ ìbí o ijó lẹ́sẹ̀ rẹ Messiano ọmọ Olúwaṣẹ́gun ọlọ́jọ́ ìbí o ijó lẹ́sẹ̀ rẹ. Bọ́dún bá yọ igi arúwé bọ́dún bá yọ ejò abóra ọpẹ́ ní f'Ẹlẹ́dùmarè ọba ògo ọba tó dá ọ sí ọba tó ní ọ wà láàyè ọba tó ní ọ wà láàyè ara rẹ Ẹlẹ́dùmarè ọba atógbani atómúni ọba tí ń so gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo àti nígbàkúgbà ń bí Àpèkẹ́ ọmọdé lọ ló gbọ́mọ alágbà wíwá gbàgede ó ní o máa bá òun kí ọ̀rẹ́ òun pàtàkì kú ọjọ́ ìbí òní toró ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ní sọjọ́ ìbí adúmọ̀ra dánṣẹ́ bóun ló ní ìmọ̀ kí ọ Messiano ó kú ọjọ́ ìbí òní bó o ti sọdún yìí ó sẹ̀mí lágbára Elédùà ọba ògo Messiano máa gbọ́ wìrìwìrì ẹnu mi òjòòjò ní sọwọ́ kọ́ má ní lájà kòkòkò báyìí náà lọ́rọ̀ tá ń lé ń bí gbogbo ọmọ tákàrà bá kọ́ wọnú epo ní kó jáde gbogbo oríire tó bá ṣe lọ́dún yìí ọba Èdùmàrè ò ní jẹ́ kó bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ Messiano ọmọ Olúṣẹ́gun máa gbọ́ wìrìwìrì ẹnu mi torí náà ló jẹ́ kí n mọ̀ kí ọ sílé bàbá rẹ nílùú Ẹ̀fọ̀n Alàyè èdú ilé ọwọ́ Ẹ̀fọ̀n Kúmọ̀yé ọmọ èso pọ́rọ̀bù ọmọ ẹrù lẹ́lẹ̀ òjò ọmọ òkè kíníyà fọná ìgbẹ́lòkè saradọ́ta nílé bàbá tó bí ọlọ́mọ Ẹ̀fọ̀n Alàyè sáà nílùú rẹ afẹ́fẹ́ ibẹ̀ tuni lára omi ibẹ̀ amúfọkànbalẹ̀ náà ni òun ló jẹ́ kárùn ó jìnnà sí wọn gedengbe wá gbọ́ o ibi gíga là ń bọ́jọ́ ibi gíga là ń bórùn ibi gíga là ó mọ̀ rí ọlágbára ọba Èdùmàrè òun bí ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsà ọdọọdún là ń rọ́mọbì lórí àtẹ ọdọọdún báyìí ní sápórúwé ọdọọdún là ó mọ̀ rí ọ Messiano lágbára Elédùmarè ọba òkè ó ní kú ó ní rùn ó fa ìkú dẹ́gbẹ̀ra Messiano ọmọ Olúwaṣẹ́gun tó bá wá ń gbọ́ mi lọ́jọ́ tòní tí sọjọ́ bí rẹ Messi ọmọ Adéèlọ ló ní kí n mọ̀ kí ọ ó ní kẹ́mi ọmọ alágbàwí atakóró wọnú àdó bàbá àwọn sọ̀rọ̀ kí n mọ̀ sọ pé happy birthday to you mọ́mọ́ ní ìtòyọ̀ àkáǹtì ó jàre. ọlọ́jọ́ ìbí o ijó lẹ́sẹ̀ rẹ ọlọ́jọ́ ìbí o ijó lẹ́sẹ̀ rẹ Messiano ọmọ Olúwaṣẹ́gun ọlọ́jọ́ ìbí o ijó lẹ́sẹ̀ rẹ ọlọ́jọ́ ìbí o ijó lẹ́sẹ̀ rẹ ọlọ́jọ́ ìbí o ijó lẹ́sẹ̀ rẹ Messiano ọmọ Olúwaṣẹ́gun ọlọ́jọ́ ìbí o.